táwọn èèyàn wá ń sọ jù ó ní bí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Kwara nígbà kan tó tún ti jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà Senate President ìyẹn Olúṣọlá Bùkọ́lá Sàràkí bí ó ṣe nawọ́ kí kábíyèsí Ọ̀nìrìṣà lórí ìdúró. Àwọn kan wò wípé kò dáa, wípé kò buyì kún kábíyèsí Ọ̀nìrìṣà. Àwọn kan ní irú kálíbà èèyàn tí Bùkọ́lá Sàràkí jẹ́ ló jẹ́ kí ó kí kábíyèsí Ọ̀nìrìṣà ní orí ìnàró pẹ̀lú bó ti náwó sí kábíyèsí Ọ̀nìrìṣà. Àwọn míín sọ wípé kábíyèsí Ọ̀nìrìṣà pé àwọn ni wọn ò fi ara wọn sí ipò ọ̀wọ̀, pé ó kù díẹ̀ káàtó, pé kò dáa pé kábíyèsí ṣe máa ń nawọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òde tí wọ́n bá lọ àti bí wọ́n ṣe máa ń dì mọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn.